nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Wasiu Ayinde o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Wasiu Ayinde ẹ jẹ́ ká wo fídíò yìí. ẹ tó bá ṣe irú ẹ tí máa ká yẹn wọn nù ni torí àyà tó sọ pé ní tí ó ṣe wọn nù ni pé ní alamnajala o. àìlẹ́yìn wọ́n ṣàfàlẹ́yìn nàìjíríà. àyà tí máa ṣẹlẹ̀ nígbà tó bá ti alùpàá wọn àfa inú kọ́ fọ́ lójú inú kọ́ bá sọ̀rọ̀ mọ́ inú kọ́ darọ̀. fìlfàdìlì wà lákàrà kì í ṣe pé yọ ṣẹlẹ̀ sí i kì í ṣe pé àti tó bá tó bá kì í ṣe pé. mi kì í ṣe ẹbí Wasiu Ayinde mi ò kì í ṣe fámìlì ẹ̀ ṣùgbọ́n mi fẹ́ràn kí ènìyàn kó fẹ́ hàn ènìyàn ẹgbẹ́ lè mọ̀ ọ̀rọ̀ yìí kò lè tó bí ẹ̀yin bàbá yìí ṣe ń fà á yìí Wasiu ò bú gbogbo àfáà kò sí pé bú gbogbo àfáà àwọn àfáà tó dẹ̀ ń bá wí wọn mọ́ra wọn àwọn gan ò dẹ̀ sọ̀rọ̀ tó wọ́n mọ̀ pé òótọ́ ni nǹkan tó sọ ńjọ́ yẹn ṣùgbọ́n kí ẹ̀yin kan wá máa jáde kẹ́ máa dún kòkò kẹ́ máa lérí kẹ́ máa ṣe kíní kan sẹ́rí ẹ̀yin bàbá ẹ má fi ọ̀rọ̀ Alhaji Wasiu padà sọ̀rọ̀ yín lẹ́nu because àwọn nǹkan tó yẹ kó jáde lẹ́nu àfáà mi ti ń jáde táfà bá lè ń jáde tó ní òun á rí wípé òkè tó gùn òun jábọ́ tó ní òun á rí wípé nǹkan kan ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀ àfáà èèyàn ọlọ́run ṣẹ́ni pé àwọn ọ̀rọ̀ yẹn tóbi lótìtọ́ a lè rò pọ̀ lórí social media ni kí mi dẹ̀lé lè kó tó máa sa nǹkan mi ní kọ́nà nígbà tọ́rọ̀ Alhaji Oríyọmí Hamzat ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la padà gbọ́ ìbálẹ̀ mi kẹ́sẹ̀ mọ̀ pé gbogbo nǹkan orí táwọn ẹlòmíì máa ń lé lórí social media kì í ṣe gbogbo ẹ̀ ló jẹ́ rọ́ gbẹ̀yìn láti ẹ̀sìn tẹ́lẹ̀ mi sọ pé a ti sọ fún pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ sí ṣe bá rí gbogbo àrí bàbá wa onífá tó jáde àrí wọn wòlíì tó jáde tó ń sọ wípé àwọn làwọn ṣe bíi pé àwọn tí Naomi náà àwọn kan náà àwọn làwọn ṣe bíi pé àwọn làwọn náà bìlù sí tàbí àwọn náà àṣàṣì sí pé kórógun àkóbá so dájọ́ tó pọ̀ ọ̀rọ̀ yìí tèmi tábà sọ pé ọ̀rọ̀ sí social media ni èmi ò kí wò bẹ́ẹ̀ torí èèyàn burú lóòótọ́ ẹ wo bàbá kan tó jáde tó ń sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lamẹ́ríkà ó máa ṣẹlẹ̀ sọ́dọ̀ tọ́mẹ̀ ọmọ là ń sọ yìí lórí kíni ẹ̀yin dẹ̀ bí àwọn ọmọ tiyín ẹ dẹ̀ bí ọmọ tiyín ẹ dẹ̀ ti yà fò sórí ọmọ ẹ̀bẹ́ yẹn ẹ ti yà fò sórí ọmọ ẹ̀bẹ́ yẹn ọwọ́ yín lè má kà lóòótọ́ bọ̀ tí wọ́tọ̀ fọmọ ẹ̀ lóòótọ́ so and the truth there is any of you tó bá jáde tó ní òun máa pa òun máa mú òun máa ṣe ìkà sí Alhaji Wasiu Ayinde kì í ṣe àfa gidi kì í ṣe àfa Ọlọ́run because kò sí bó ṣe lè bí Ọlọ́run lọ́wọ́ ẹ̀ wípé kó ṣe kà sáwọn ọmọ Wasiu Ayinde tó rà àdúrà bẹ́ẹ̀ lè gbà nǹkan mi ló fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí àwọn ọmọ ẹ̀ nǹkan mi ló fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí àwọn ọmọ ẹ̀ nìyẹn kò possible kí àáfà kó wá kúnlẹ̀ kó ní Ọlọ́run báwọn ṣe kà sọ́mọ Wasiu Ayinde Ọlọ́run bàbá tó wà lọ́run yẹn ẹ̀rọ bàbá yẹn bíbélì sọ pé Ọlọ́run kì í sọmọ èèyàn tí ó fi ṣèké so ẹ̀rọ pé Ọlọ́run jẹ́ ìkẹni àtúráyé pé Ọlọ́run tí à ń pariwo tó wà ní ọ̀run God àtúráyé pé yàtọ̀ sọ́lọ́run tí yín nìkan ló tukù ṣùgbọ́n bàbá dáadáa yẹn God tó wà lọ́run yẹn kò possible kó pèrè láàfà kó wá wọlé alúà kó wá ní Ọlọ́run jọ ọlọ́ta ọmọ Wasiu Ayinde kẹ báyìí mú ẹ kó ṣẹlẹ̀ sí ní burúkú Ọlọ́run àdáyà bá ti gbà kí sọ Ọlọ́run jẹ́ ká àdáyà gbà it means wọ́gán oní nǹkan burúkú lọ́wọ́ tó ń sìn ó kàn ń fi ẹ̀sìn mùsùlùmí bojú ni because àwọn nǹkan tí mi expect lẹ́nu àwọn àfáà kan mo ti ń gbọ́ mo ń gbọ́ fídíò mi ẹ̀rú dẹ̀ ń bá mi pé kí ló dé bàbá kan ní òun ò sọ̀rọ̀ ní kó má ṣe ẹ sọ̀rọ̀ ní kó má ṣe àwọn olóṣèlú ń fìyà jẹ wá ẹ ṣe sọ̀rọ̀ òdì yẹn sínú ayé àwọn olóṣèlú ẹ dá mi náà ẹ mọ ìjọba àwọn olóṣèlú tí ń fi wọ́n jájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà mélòó náà àwọn olóṣèlú ẹlẹ́sọ̀rọ̀ òdì sínú wọn ẹni tó bá lè dàmúlà mọ́ràn dìmọ́lẹ̀ bẹ́ẹ̀ máa fi ṣe àbí. ẹ jọ ẹ̀yin bàbá yìí ẹ má yẹ káwọn èèyàn padà sọ yín lẹ́nu lórí ẹ̀sìn yìí Adéwálé Àyùbá mùsùlùmí ní tẹ́lẹ̀ ara wà tó ní àwọn afáàn wù náà lélẹ̀ tó ń fi kúrò ń bẹ̀ tẹ bá wù wá mí ìwà ìjú ìsinmi Wasiu Ayinde lè padà sọ pé òun ò ṣe mùsùlùmí mọ́ àwọn ọmọ ẹ̀ ó ṣe àwọn ọmọ ẹ̀ tí wọ́n ń gbọ́ tí àfáàn jáde tó ń pe nílé àwọn lórí sẹ́rọ̀ pé àwọn ọmọ yẹn báyìí sọ máa padà nífẹ̀ẹ́ sí ẹ̀sìn mùsùlùmí ẹ̀rù yẹn ni ẹ tẹ̀wé sọ yẹn di wòlíì èjìjà kalẹ̀ tẹ́wé máa pe náà lé àwọn èèyàn lórí ẹjọ́ ẹ̀dẹ́lẹ̀ ẹ̀yin bàbá ẹjọ́ mo bẹ̀yìn ni mo fi Àlùkùránì bẹ̀yìn mo fi Allah mo fi bẹ̀yìn ẹ já mi lórí ọ̀rọ̀ yìí àwa làfà lọ́rin àwọn jẹ́ kó mọ̀ pé èèyàn tó àfà lọ́rin ẹ kì í ṣe gbákejì Ọlọ́run náà ẹ kì í ṣe gbákejì Ọlọ́run àtẹni tó pààyàn àtẹni tá a pa ibì kan àtẹni máa pàdé ẹ tẹ òdòdó ẹrù yẹn Ọlọ́run lè fún yín ṣe lóòótọ́ ṣùgbọ́n àtẹni tó pààyàn sẹ́ àtẹni tá a pa ibì kan àtẹni máa pàdé tójú àwọn afojú ní jùbáì ojú ẹni tó pààyàn wá sí kọlọ̀bọ̀kọlọ̀bọ̀ torí ẹjọ́ kárí mọ́ kọ́nà ìwà ó gbà àdájọ́ ẹgbẹ́ yẹn dẹ́kun yẹ ká máa yọ̀ lérí iṣẹ́ ibi pé ẹ lè ṣe ibi kò yẹ kí ìránṣẹ́ Ọlọ́run either you are a pastor or Muslim cleric or even oníṣẹ̀ṣe kò yẹ ká máa yọ̀ lérí iṣẹ́ ibi ṣíṣe pé mo lè ṣe iṣẹ́ ibi pé àmọ́ lè ṣe iṣẹ́ ibi mo lè ṣe kà fún yàn kẹ́dẹ̀ máa fi yàn gan lórí social media
ìjàpá inú oògùn kò fi wà náà díẹ̀ ẹni gbogbo agbára yẹn ẹ fi gbá àwọn ọmọ yín sókè ẹ fi gbá àwọn ọmọ ìlú yín sókè ẹ fi gbá àwọn ọmọ àgbẹ̀ yín sókè àfi ká máa wẹ́ni tẹ́ máa ba tiẹ̀ láyé jẹ́ ṣé nǹkan tọ́lọ̀ ń pè yín fún nìyẹn ṣé nǹkan tọ́lọ̀ ń pè yín fún nìyẹn ẹ fi agbára yín tún àwùjọ ṣe ẹ fi tún àwọn ọmọ lẹ́yìn ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ojú ní àwọn ológo lẹ́yìn ṣe ń sọnù ojú ní àwọn ológo lẹ́yìn ṣe ń kú ojú ní àwọn ológo lẹ́yìn ṣe ń jábọ́ ẹ fi agbára yẹn kẹ́ ẹ fi gbé wọn lọ́wọ́ kẹ́ fi gbé wọn sókè kẹ́ ẹ fi support wọn kí nǹkan má ṣe wọn àfi ká máa fi ẹnjẹ́ máa fi hàn lẹ́mọ̀ kiri ẹ̀dẹ̀ ní ẹ̀yìn lẹ́yìn sin Ọlọ́run ṣé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn sọ báyìí kò ju nǹkan tí Wasiu Ayinde sọ lọ lórí lábẹ́ comment section báyìí ẹ̀sìn máa rí àwọn máa tún ṣépè yín sìn lábẹ́ comment section láti máa ṣépè yín sìn ẹ fi wáyé pẹ̀lú mi wá sínú ẹ̀sìn mùsùlùmí náà àwọn bàbá dáadáa kan ti sọ̀rọ̀ bàbá mi Akéwùgbà Gold bàbá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá yẹn nílà káyò bàbá yẹn sọ pé ọ̀rọ̀ yìí kò tó nǹkan táwọn fà bàbá mi Oníkìjìpá Mufti Ìlọrin tó ń sọ pé àwọn náà ni àwa sì rẹ̀kọ̀dá ìgbọ́ Mufti gbogbo ilẹ̀ Yorùbá kí sí àwọn kan tó ń da gbogbo nǹkan kiri bàbá yẹn ti sọ̀rọ̀ bọ́ọ̀ yóò lè bí eléyìí àfa mo ti wá àwọn afábí mẹ́ta mẹ́rin mi ti sọ̀rọ̀ tó ti fi làákàyè sọ̀rọ̀ ìgbàlẹ̀ yín kẹ́ wá sí àjáde tí wọ́n sọ pé máa pa ẹ̀ máa mú ni ẹ̀dẹ̀ ńlẹ̀ tọ́nà bá fún yín ṣe déédéé ṣùgbọ́n ìjọ kan wà tí wàá gbà tó máa kẹsàn-án sí ibi tó ń ṣe yẹn ẹ má jẹ́ ká máa fi ṣe ibi yan gan mọ́ Adé Ọmọdé ló ń sọ̀rọ̀ bá mi share fídíò yìí ire ó dàbọ̀.